ẹ kọ́ ń gbà kan báyìí tẹ ní èṣù èṣe Sátánì. bẹ́ẹ̀ni. tí gbogbo wa mọ̀. bẹ́ẹ̀ni. tá a lè ṣù. ẹ ṣe baba ńlá wa lè ṣù. kí ni ìyàtọ̀ èṣù àti Sátánì? láìsí èṣù kò sí ẹ. tí ò bá sí èṣù kò sí ènìyàn. nítorí pé èṣù ó ní ipa tó pọ̀ bá a ṣe dá ènìyàn. ó ní ipa tó ṣe kíni tó pọ̀ bá a ṣe dá ènìyàn. èṣù yàtọ̀ sí Sátánì gàbádáyà. táwọn mùsùlùmí bá fẹ́ sọ̀rọ̀ wọn á ní Sọ̀tán àbí tí wọ́n bá dẹ̀ pé lédè òyìnbó wọn á ní Satan tí Yorùbá bá pè wọn á ní Sátánì. tẹ́ bá fẹ́ pè Jésù lédè òyìnbó wọn á ní Jesus. ẹ fẹ́ pè Jòhánù lédè òyìnbó wọn á ní John. ẹ fẹ́ pè Mósè lédè òyìnbó wọn á ní Moses. kí lè òyìnbó èṣù ẹ wá ní Sátánì Satan kò jọra wọn náà kéde kúkú pè ní Jesus àbí ẹ yọ Jésù lẹ́yìn Jésù èṣù sálùkù àbí ẹ wá pè ní Jesus nígbà yẹn náà nígbà tẹ́ ti lè pè Jésù ní Jesus ẹ pè èṣù náà ní Jesus torí pé Jésù èṣù ó yàtọ̀ sí Sátánì. Sátánì ìwé mímọ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bá ṣe ń pè pé ìwé mímọ́ ó sọ wípé a dá ní òkúta olówó iyebíye. òkúta kíni olówó iyebíye. kìdí èsì bá ṣe dá èṣù nìyẹn. èṣù ti wà láti ìgbà tí Olódùmarè ti wà. ìránṣẹ́ Olódùmarè ni èṣù jẹ́. ṣùgbọ́n bí nǹkan bá ṣe èèyàn títí wọn ní iṣẹ́ èṣù ni owó èṣù ni pé èṣù kò síbi téèyàn ti kọ́lé ní títí wọn ní èṣù lójú òun fẹ́ kó ń kọ́ àfi tí nǹkan burúkú bá ṣẹlẹ̀. wọn ní làákàyè ni èṣù kì í ṣe ẹni bú èṣù kì í ṣe nǹkan tí ò dáa ẹni tó sọ ò ní làákàyè ni kéé tó pe èṣù mọ́ nǹkan gidi ṣèbéṣù ló lọ bu erùpẹ̀ tán fi máa wá ènìyàn wá. èṣù láàlú. bẹ́ẹ̀ ni ló lọ bu erùpẹ̀ tán fi mọ wá Ọbàtálá ló mọ wá Olódùmarè ló fi ẹ̀mí sí ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti èdè Yorùbá.